létí bọ́mẹ́ni ò mọ̀wé àgbègbòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. tẹ́ni èkìsà lọ́la tàn ẹlẹ́nu rírùn lọ́la mọ̀ọ́yá ẹ̀ oníṣúnjẹsù ẹ̀lọ́sẹ̀nu yankanyankan àti iṣu àtẹnumọ́ṣe bóun ló ní nǹkan ẹ̀. àwa la ní ẹnìkan kì í bá ní ìjà sógun ọ̀yá ẹni èdè Yorùbá rẹwà àṣà Yorùbá dùn gbọ́ngbọ́n akandọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́ tìlí òtítàlí ni mi ọmọ arẹ́rù mọ́sọ̀ ahéré ni mi ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò èyí tó fún pin bí ẹ̀gbọ́n owó nìyí ọmọ yẹniyẹni. òwe Yorùbá òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bọ́rọ̀ bá sọnù kò sí méjì tá a fi wá jáde òwe náà la fi wá jáde. òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní àkọlé rẹ̀ ni mo pè ní àkìní ń já kìní àfinihàn yẹn ń já finihàn yàn ìwo ni ọkútọ ẹ̀ǹlẹ́ o ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yípadà tó dòwe ó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn lásìkò Ìbáṣọ̀run Ògúnmọ́lá àti Kúrúnmí méjì gan lójú ogun Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjàyè. kí ni tó ṣẹlẹ̀ ìtàn yìí jẹ́ kó yé wa wípé ogun lọ́jà jàjà ló kó Báṣọ̀run Ògúnmọ́lá lọ sílùú Ìjàyè. Kúrúnmí fi Báṣọ̀run sínú túbú. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Kúrúnmí òní wa ń kọjá lọ lójúde Ògúnmọ́lá níjọ́ ọjọ́ kan àná lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ tó dìtàn yìí tó wáyé gangan. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n lẹ́ni tó bá ṣe nǹkan tùfù ní kí ìsẹ́yìn kò lé arákùnrin tí ń lọ yìí inú fu àyàfu òun náà ló fi ń kọjá lọ lójúde Ògúnmọ́lá látàrí wípé ọkàn rẹ̀ ń jẹ́ lẹ́rìí wípé àwọn ò ṣe dáadáa sí Báṣọ̀run Ògúnmọ́lá nígbà tó wà lọ́dọ̀ àwọn ń jàyè. ẹ̀rù wà ń bà á kọ́kàn nínú àwọn ọmọ Báṣọ̀run tàbí Báṣọ̀run fúnra lára ẹ̀ kọ́ mọ́ rohun nígbà tó ń bá ń kọjá lọ. eléyìí ló fà á tí arákùnrin yìí tó fi fọwọ́ dí gàgá ojú lérò wípé ẹnìkan kan ò ní rí òun ṣùgbọ́n kò sí nǹkan kan tó pamọ́ lójú Ọlọ́run lókè. àdàbà ń pò gèdè ó ṣe bẹ́ẹ̀ ẹyẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ tìtìrì lẹyẹlé ń tiri. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Báṣọ̀run Ògúnmọ́lá ńlọ́kẹ́ fi arákùnrin yìí ó wá ń dọ́gbọ́n láti fi arákùnrin ọ̀hún hàn ṣùgbọ́n ẹ̀bẹ̀ ìbálà họ̀dí bàbá kọ́ láàrin ajìnnú kò fẹ́ ṣe é níṣẹ́ táwọn èèyàn ò fi sọ wípé òun gangan lọ fa arákùnrin ọ̀hún hàn. ó wá ń dọ́gbọ́n pé ará Ìjàyè ará Ìjàyè ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. arákùnrin ṣe bí ẹni pé òun ọ̀gbọ́ ó fi ti pe làbà. Yorùbá sì ní ẹni tí ń pè ọ́ dákẹ́ bọ́ ọba lọ́hún gbàgbọ́ ya etí rẹ̀ ọkàn wọlé dín ni ẹni tí ń pè é yìí kò sinmi ẹnu ẹ̀mẹ́wàá ní para Ìjàyè ará Ìjàyè ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. ẹ̀ẹ̀kan náà lárákùnrin wá gbé kúta ń pé ntí yóò bá tiẹ̀ dà òun náà ní yóò dà. ọ̀wù èèyàn gbọ́rọ̀ kì í kú lẹ́ẹ̀mejì òpin egbò kò kọjá àtàrí ló bá gbé kúta pé ọ̀rẹ́ wa ákìní ń já kìíní àfinihàn yàn ń já finihàn yàn èwo ni ẹ̀lẹ́ o ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. ọ̀rọ̀ tá a sọ yìí ọmọ bígè ọba dùbí o ìdí ni wípé ó fẹ́ dìjà ó da wuyewuye ibi tí Báṣọ̀run Ògúnmọ́lá tó ti jáde sí wọn nìyí pé kí ló dé kí ló fariwo wọ́n bá kẹ́jọ́ wọ́n rò arákùnrin ará Ìjàyè náà kẹ́jọ́ ó ṣàlàyé ọ̀dọ̀ tiẹ̀. èròǹgbà àwọn ọmọ Báṣọ̀run Ògúnmọ́lá ni wípé kí Báṣọ̀run Ògúnmọ́lá kó sọ pé káwọn lọ fi sínú túbú tàbí kó sọ pé káwọn ó fìyà jẹ tàbí kó sọ pé káwọn ó ṣe níjàmbá. ṣùgbọ́n ríro tènìyàn ń ṣe ìtọ́lọ́run ọba. òwe tí wọ́n ń pakọ̀sà èyí Báṣọ̀run Ògúnmọ́lá ó rántí ìyà tí wọ́n fi jẹ́ níjàyè ṣùgbọ́n mọ̀ wípé a gbọ́dọ̀ fi búburú san búburú. èdè ni wípé ọ̀rẹ́ mi dà mí ń wọ́n da tèmi ọ̀dàlẹ̀ ọkàn wulẹ̀ di púpọ̀ ni. látàrí èyí Báṣọ̀run Ògúnmọ́lá ó ní kí wọ́n mú arákùnrin ọ̀hún wọlé kí wọ́n fún ní jíjẹ kí wọ́n fún ní mímu kí wọ́n mẹ́wọ́ àtàtà kí wọ́n fi ta á lọ́rẹ. ó ní kárákùnrin ọ̀hún máa lọ láyọ̀ àti àlàáfíà. báyìí ni ojú ti àwọn tí wọ́n lérò wípé fífi hàn táwọn fẹ́ farákùnrin ọ̀hún hàn ìjàmbá làwọn fẹ́ ṣe fún un. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló dìtàn ìtàn ń lọ padà tó dòwe. ṣé bí ò sí ṣẹlẹ̀ kò sí tàn bí ọ̀bá sí tàn àníri tá a mọ̀ pa lówe lónìí. èdè Yorùbá dùn mọ́mọ́ àṣà Yorùbá rẹwà pọ̀ ẹjẹ́ àjọ gbé tiwa lárugẹ tẹ́nítẹ́ní èkìsà lọ́la tàn. ará Ìjàyè ẹ̀lẹ́ o
Ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. Irúfẹ́ àwọn èèyàn wo la ń parú òwe yìí fún? Àmọ́pá fún ẹni tó fẹ́ túni fó lójú ajunilọ, ẹni tó fẹ́ kájuni ló fìyà jẹni, ẹni tó fẹ́ kájuni ọwọ́ lágbani lójú, ẹni tá a ṣẹ̀ tí ó gbàgbé ọ̀rọ̀ àná láti rẹ́nìkan àbá ṣeré. Irú wọn la parú òwe bẹ́ẹ̀ fún pé ọ̀wọ́ káàkiri ń já kìíní àfinihàn yàn ń já àfinihàn yàn. Èwo ni ẹ̀ǹlẹ́ o Ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. Èyí túmọ̀ sí wípé bọ́ọ̀bà kí mi bọ́ bá jẹ́ wípé ṣe lọ fẹ́ ṣòfófó kí wọ́n lè mú mi kí wọ́n lè jẹ mí yà kúkú ṣe. Ará Ìjàyè tí ń lọ lójúde Ògúnmọ́lá. Látìgbà náà nìṣẹ̀lẹ̀ yìí ti dìtàn. Látọjọ́ náà wá nìtàn yìí ti yí padà tó dòwe. Tẹ́nitẹ́ni èkísà lọ́làtàn, ẹlẹ́nu rírùn lọ́làmọ̀yá ẹ̀. Orò tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn kó sí méjì, irú orò bẹ́ẹ̀ yóò parun ni. Ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lò kẹ́ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Òwe Yorùbá TV lórí YouTube. Akẹ́dọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o. Bọ́mẹ́ni ò mọ̀wé àgbègbòwe fún òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la ó.